gbogbo àwa tá ń lo àdìmẹ́nu. ẹ̀yin tẹ́ ń lọ àdìmẹ́nu. ẹ̀yin ẹni bá mú. kò sí ọgbọ́n tó ń tọ̀ ń fẹ́ dá sí. tún díẹ̀ sí. yóò ní àìsàn liver tí ó dé àfẹ́tì kídìní. àtiwọ́ tó ń di sẹ́nu àtiwọ́ tó ń mú. ẹgbẹ́ dẹ̀ wo NAFDAC ò approve ẹ̀. àdìmẹ́nu. ring number ló gbé NAFDAC ò ṣe kí ni kò approve ẹ̀. níjọ́ tí àwọn bàbá àgbàlagbà náà yẹn tí wọ́n gbé kalẹ̀ ó dàbí Tinugo bàbá mi Almukhtar. adamallahu ayatahu. ìbámu lẹ́kí Tinugo tí wọ́n ń fún. ẹ bá mi pé Sheikh Dr. Muhammad Taofeek Eleshinogo. Eleshinogo. kí Sheikh máa bọ̀ wá ní orí stage níbí. ṣé ẹ rí nínú ẹni tọ́lọ́ ń fi irú iṣẹ́ yìí rán tó dẹ̀ ń jẹ. bàbá Eleshinogo. pẹ̀lú àníyàn tó mọ́. ó ní Sheikh wa Muhammad Taofeek Eleshinogo. Hafidhahullah. Sheikh Muhammad Taofeek mi Eleshinogo. ò mọ iye èèyàn tó ti di olóríire látara Sheikh wa Muhammad Taofeek Eleshinogo. ẹ bá mi gbọ́ lọ́run tóbi. tẹ́ bá ń gbọ́ Eleshinogo Eleshinogo Dr. Eleshinogo tẹ́ ẹ bá pàdé wọn rí àwọn ènìyàn gbọ́ lọ́run tóbi. ṣé ẹ rí báwọn náà ṣe máa fún yàn ló ń jẹ ní gbogbo ìgbà ní bó ṣe ń fún yàn lówó nìyẹn bó ṣe ń ra mọ́tò fún yàn tá ń kọ́lé fún yàn nìyẹn bẹ́ẹ̀ náà dàní Eleshinogo. Eleshinogo. ẹ sọ pé ṣéwù. ṣéwù. ẹ jọ ẹ tẹ́tí láàrin ìṣẹ́jú márùn-ún a máa bá yín sọ̀rọ̀ bóyá kẹ̀kẹ́ ń ṣe yín tẹ́ ẹ̀ mọ̀ pé tó fà á nì bá a ṣe máa lò ó bàbá Sheikh Eleshinogo wọ́n á bá wa sọ̀rọ̀ ní orí ẹ̀ láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ tá a bá wá sọ̀rọ̀ tán àwọn náà ó tún dúró wọ́n á tún pírísẹ́ǹtì àwọn kan tá a pírísẹ́ǹtì ẹ̀ fún àwọn àgbàlagbà ẹ sọ àgbọ̀dọ̀ wọn tó gbé Allahu Akbar masha Allah masha Allah ahlan wa sahlan wa marhaban yìí tí màá tún sọ fún àfáwọn àgbà Eleshinogo. bàbá wa Eleshinogo. ó ní pé ẹkúṣẹ́. bàbá ní ẹkúṣẹ́. ẹkúṣẹ́. bí bàbá Olúdà ṣe ní nìyẹn bàbá ní ẹkúṣẹ́. ẹkúṣẹ́. kíkì ìta gbangba yìí kọ̀ọ̀rọ̀ bàbá tí wí bẹ́ẹ̀ gbogbo gbà. yìí tí mo wí ìta gbangba yìí àwọn ọlọ́wọ́ ọ̀tún mi ni wọ́n mọ̀ pé mo máa ń kí yín. ní gbogbo gbà. mo tún wá ń kí yín ní gbangba náà nìyẹn pé you are representing well and we pray Almighty Allah subhanahu wa ta'ala strengthen you more. Amen. And give you more long life and prosperity. Bijai Maulana Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Bọ́dọ̀ fẹ́ sùn sí. Ṣé kò lọ sáyé díẹ̀ ni? Ó yẹ bá wọn sùn, ẹ bá dọ́kítọ̀ sùn. Kí dọ́kítọ̀ ó dẹ̀ tó bẹ̀rẹ̀, àwíyé àgbàdà. Àwíyé. Wo máa wí nǹkan bẹ̀ yẹn, wọ́n kí dọ́kítọ̀ lọ sáàrin àwọn tó ń ṣe mẹ́díkà mẹ́ yẹn náà. Ó yá, máa wí nǹkan bọ̀ báyìí. Ó yá sọ pé látọjọ́ òní lọ tèmi ya. Masha Allah. Ọba rẹ ni Ọlọ́run ọba rẹ ni ọba rẹ ni Ọlọ́run ọba rẹ ni. Ó fi ayọ̀nù pòsíṣàn yòówù tó bá ń gbé wá. Ó fi àdúpẹ́ kálẹ́rà lẹ́kùn oore. Kò fa bòsí rárá. Kò ní ṣàbòsí ẹrù ẹ̀kọ́ orí kò wá àníyàn ló fi ń dájọ́. Èmi ò ní kánjú má gbìyànjú fàdúrà kún má ṣe rere ọ̀rọ̀ ayé mi àjà sàn pẹ́. Ọba rẹ ni Ọlọ́run ọba rẹ ni ọba rẹ ni Ọlọ́run ọba rẹ ni. Ó fi ayọ̀nù pòsíṣàn yòówù tó bá ń gbé wá. Ó fi àdúpẹ́ kálẹ́rà lẹ́kùn oore. Kò fi àbòsí rárá. Kò ní ṣàbòsí ẹrù ẹ̀kọ́. Orí kò wá àníyàn ló fi ń dájọ́. Èmi ò ní kánjú má gbìyànjú fàdúrà kún.
ṣe rere ọ̀rọ̀ ayé mi àjà sọ pé. Ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi mọ́ kọ́mọ aráyé máa kọ̀ mí sílẹ̀. Ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi mọ́ kọ́mọ aráyé máa kọ̀ mí sílẹ̀. Ọlọ́run máa sọ pé ó bá mi ṣe kọ́mọ aráyé máa kọ̀ mí sílẹ̀. Ọlọ́run máa sọ pé ó fẹ́ mi mọ́ kọ́mọ aráyé máa kọ̀ mí sílẹ̀. Ọlọ́run máa sọ pé ó gbé mi mọ́ kọ́mọ aráyé máa rẹ̀ mí nílẹ̀. Ọlọ́run máa sọ pé ó fẹ́ mi mọ́ kọ́mọ aráyé máa kọ̀ mí sílẹ̀. Ọlọ́run máa sọ pé ó bá mi ṣe o kọ́mọ aráyé máa yàn mí lódì o. Ọlọ́run máa sọ pé ó fẹ́ mi mọ́ kọ́mọ aráyé máa kọ̀ mí sílẹ̀. Mi ò fẹ́ sùn búkà kọ́ ilé, mi ò fẹ́ kìsà kọ́ aṣọ. Níbi tó dára dé mi ò fẹ́ kó bàjẹ́ o, kọ́mọ aráyé máa kọ̀ mí sílẹ̀. Ọlọ́run máa sọ pé ó fẹ́ ẹlẹ́sìn ògo kọ́mọ aráyé máa kọ̀ mí sílẹ̀. Ẹlẹ́sìn ògo àfààní, ẹlẹ́sìn ògo àlùfáàní. Ìlàlí àmọ́ mi máa ṣàlà fún bàbá ẹlẹ́sìn ògo. Ẹlẹ́sìn ògo ṣọlá kan àtọ́lá Kùránì. Kò sí ọlọ́run tí ó lè pín ní. Tó dáwọn òní mímọ́. Wọ́n lè dè wọ́n máa lọ́la iṣẹ́ náà gbé dání. ẹ kí wọ́n mú lẹ́kì o ẹ bá ń kí ló ti bí sàlámì àná ọlọ́ọ̀bá bẹ̀yìn Akíbáwò Lẹ́kì. àná Aisha Akínsẹ́yà Ajá Aisha Akínsàyà. Ẹ̀dí wọlé. Masha Allah. ó yá dọ́kọ̀ Ajá Aisha. alẹ́kì wí ìmáàmù lẹ́kì Ìmáàmù Lẹ́kì. Ìmáàmù Lẹ́kì. ó yá ẹjọ́ kí dọ́kítọ̀ bí ó sì bí. Ìmáàmù Lẹ́kì. Thank you. وصلى الله على سيدنا محمد sallallahu alayhi wa sallam. وعلى آله وأصحابه وسلم. آمين. بسم الله الرحمن الرحيم. سبحان الله والحمد لله رب العالمين عدد خلقه Anabi. ورضا نفسه وسنة عرشه ومداد كلماته محمد رسول الله. sallallahu alayhi wa sallam. Yanu. gbogbo alamọ pé àgbàlá Muhammad Rasulullah ilawa bí Sallallahu mo ṣe wá alayhi wa wí yẹn sallam. ó jẹ́ kí sallallahu alayhi wa sallam yẹ kó kan sábà méjèèjì Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Muhammad Safiyullah sallallahu alayhi wa sallam. Muhammad Habibullah sallallahu alayhi wa sallam. Muhammad Waliyullah sallallahu alayhi wa sallam. as-salatu wa salamu alayka ya Rasulullah
bàbá wa Almukhtar. Adamallahu hayatahu. Gbogbo ẹni tó bá wí kò ní mọ sàárì ọmọ. Adamallahu hayatahu. Àbí Ọlọ́run pé kí Ọlọ́run kó fi ẹ̀mí yín lẹ̀ fún wa pẹ́pẹ́pẹ́pẹ́. Amina. Nínú àlàáfíà àti ẹ̀mí gígùn. Eléyìí tí ẹ ń ṣe yìí iṣẹ́ ńlá ni. Láìṣà ká tẹ̀dìbìr. Ayakumullah. Ẹ̀rí pé gbogbo tí wọ́n tún ṣe yìí wọ́n tún fètò sí i. Ó yẹ kí wọ́n jókòó kọ́kọ́ máa ní ìwọ lọ báyìí, ìwọ lọ báyìí, ìwọ lọ báyìí. Gbogbo ara tún wá ṣe kíni, ó tún wá ń ṣiṣẹ́. Kíni yẹn tún wá ń ṣe mí ní èèmọ̀. Látàrí pé kò gbọdọ̀ ṣe kíni, kò gbọdọ̀ dàrú. Ògo Ìsìláàmù lẹ jẹ́ fún wa o. Àbí Ọlọ́run àfi gbogbo orí kankan tí ń bẹ ń bí àtàwọn tó ti lọ. Àtàwọn tí wọ́n sì ń bẹ ń bí àfi bí Ọlọ́run fún yín pé Ọlọ́run ò bá wa ṣàlékún ẹ̀mí gígùn àtàláfíà tó pọ̀ jù báyìí lẹ fún yín. Gbogbo abiyamọ tó bá ń sàmí kò ní mọ sàárì ọmọ. Amina. Gbogbo ẹ̀yin ọlọ́wọ́ ọ̀tún bàbá mi Almukhtar. Látòrí bàbá mi kún fáyàkùn. Kún fáyàkùn. Kárí gbogbo iye wa lápapọ̀. Àbí Ọlọ́run. Àánú Ọlọ́run ò ní jẹ́ ó fi wá sílẹ̀. Àmín. Mo máa summarize ọ̀rọ̀ mi gbogbo gbọ́dọ̀ less than 15 minutes. Man qala kalamuhu kamula akiluhu. Lábẹ́ ẹ jẹ́ kí bàbá mi Ìmáàmù Lẹ́kí. Ẹ máa gbé ṣéwù dáadáa. Àfáwà ló dà mí Yusufu yìí. Jamilu yuhibbul jamala. Inna Allaha jamilun. Yuhibbul jamala. Àbúrò ráwọ̀ náà ni. Jamilun. Jamilun. Bàbá wa Almukhtar dúdú. Jamilun yuhibbul jamala. Dúdú bí kóró ṣin. Jamilun. Dúdú máa dán. Jamilun. Bàbá wa Ìmáàmù Lẹ́kí àwọn pupa. Inna Allaha jamilun. Bàbá kó àwọn bàbá méjèèjì yìí sórí igbá. Àwọn méjèèjì náà làwọn èèyàn bò. Yuhibbul jamala. Àní fi ń ṣàwátì. Àmín. Mo kí àfa náà lèmi ó pè wọ́n. Ìyẹn Abdulsalam Rotimi. Shehu. Ẹ kú àmúmọ́ra ti all is well. Allah. Ẹ kú àtẹ̀mọ́ra o. Ẹ kú àtẹ̀mọ́ra o. Ẹ kú àtẹ̀mọ́ra o. Àjàngbàdìwà kan náà ni a rí pé Ọlọ́run ti mú ẹ̀yin náà jáde kárí gbogbo ayé. Tí àwa náà ń bẹ nínú ìkan nínú àjàngbàdì náà. Ọlọ́run ò ní jẹ́ ó dàrú. Amina. Bintu Rasul. Bintu Rasul. Mo kí yín o nínú àwọn ògo wa nùní. Lọ́jọ́. Ìkó ní sẹ̀mí ìyẹn ní Ọ̀yọ́ local government tó ti wá kárí gbogbo yunifásitì. Allah. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Àmín. Wọ́n á fi wọ́n kí gbogbo ẹ̀yin bàbá tí kíkí tọ́ sí ẹjọ́ torí Ọlọ́run yìí ń ṣe àfojúdi o. Wallahi. Torí àwọn ètò míì tí wọ́n ṣe kíni tí wọ́n fẹ́ ṣe àwíyé àgbà kò ní bàjẹ́ o. Àmín. Àfáàná ló jókòó bí lókì bẹ́ẹ̀ dẹ̀ ni omi àgbọn yẹn dùn lẹ́nu gidi gan. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Àmín. Ẹ dákun gbogbo abiyamọ ẹ bá Yorùbá nẹ́bì dáadáa. Sallallahu alayhi wa sallam. Elétò mo kí yín o. Gbogbo àwọn táwa níbi medical check up ń bẹ̀ yẹn náà mo kí gbogbo wa. Gbogbo ẹ̀yin ìyá ìyá gbogbo ẹ̀yin bàbá bàbá mo kí yín. Eléyìí tí máa fi sọ máikrófóònù lẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo wa mú sọ́wọ́ ni. Wọ́n ní báwo ni a ṣe lè mójútó àlàáfíà ara wa. Òun ni bàbá mi Almukhtar ní kí n sọ̀rọ̀ lé lórí. Gbogbo wa pátá níbi táyé tó dúró lẹ́ni 99% ló mú fóònù dání. Ẹni tí ò bá ti wá ṣe status yóò sì wo status ẹlòmíì. Bó o bá ṣe status kún fọ́yàkùn. Ó fi wo status ẹlòmíì. Yóò sì wo tẹlòmíì. Bí o bá bọ́ sí Facebook, ààyè what is on your mind? Ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ibẹ̀ lóníkálukú tí wọ́n máa dára. A máa rẹ́ lómi tí ó ọ̀pulódù pé mo sọ ẹ̀mí nù. A máa rẹ́ lómi tí ó ọ̀pulódù pé mo sọ oríire. A máa rí ẹlòmíì tí ó ọ̀pulódù pé kí mi kú oríire. A máa rẹ́ lómi tí ó máa sọ wish in tó fẹ́ become. Maybe in future yóò máa upload ẹ̀. Bẹ́ẹ̀ náà wà ní status bó o bá ṣe owó tẹlómi. Ibi tí mo wá ń lọ ní lórí ìgbésí ayé wa gangan bí yóò bá ti mọ status tí ẹ̀ tiẹ̀ fẹ́ ibi tí ẹ̀ tiẹ̀ dúró
níbi tá a lu ayédè yìí bí pọ́ńtò ń ṣayé wa ni. bí gbogbo yín ṣe dúró yìí gbogbo yín cameraman kó má wàá mọ bẹ́tò àlàáfíà rẹ̀ ṣe mọ ibi tó dé dúró bí tó ń tọ̀hún bí ẹni tó ṣe ayé wa ni. ìdí ni ṣe mọ̀ pé àlàáfíà la fi ń ṣẹ̀sìn dínuka wà amaluka ní amaluka wà làhàmúka làmúka wà dàmúka dàmúka fa in fasada dínuka fakad fasada amaluka wà làhàmúka wà dàmúka. wà in sọ́lá àdínúkà. sọ́lá ha amaluka wà làhàmúka wà dàmúka ẹni tí ó ṣẹ̀sìn ó lálàáfíà. yakumullah. tàbá wọn sọ̀rọ̀ àlàáfíà ẹlòmíì ó máa lérò pé òun ò lo ayé tí ò da débi tó ń fẹ́ níjàkulẹ̀ àlàáfíà òun ò bá wọn jẹjẹkújẹ òun ò bá wọn mumukumu má ti gbé lọ bẹ̀ ibi tó wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ tọwọ́ bọ̀ ni pé ilé tá a ti jáde àìsàn wo ló máa ń nọ́ọ̀kì wọn dáhùn nínú tíyàn gbọ́dọ̀ kọ́kọ́ ṣèrò nílé lórí ni yàtọ̀ sí pé bí yẹn ṣe lo social life ẹ̀ ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé ilé tá a ti jáde o ṣé stroke ni wọ́n máa ń ní ni ilé tá a ti jáde o sárùn rọpárọsẹ̀ ló máa ń ní ni ilé tí a ti jáde o ṣé tọ́ ṣúgà ló máa ń ṣe wọ́n léṣe ń bẹ̀ ni ilé tá a ti jáde o ṣé epilepsy tá a mọ̀ sí wárápá ló máa ń dà wọ́n láàmú ni ilé tá a ti jáde o ṣé síìzọ̀ tá a mọ̀ sí òkú ooru ló máa ń dà wọ́n láàmú ni ilé tá a ti jáde o ṣé convulsion ni wọ́n máa ń ní ni ilé tá a ti jáde o ṣé prostate enlargement tá a mọ̀ sí ìṣẹ́tọ̀ sóhun ló ń dà wọ́n láàmú ni ó gbọ́dọ̀ kọ́kọ́ fojú sùkùnùkù wọlé tó o ti jáde àìsàn wo ló máa ń nọ́ọ̀kì wọn dáhùn kódà tó fi dórí ẹ̀mí gígùn. Allah. àwọn ilé kan ń bẹ wọn èkún lẹ́mí bí èèyàn bá ti wá ṣèwárí ẹ̀ òun tó ń wá mọ bó ṣe fẹ́ dira in tó ń ṣe wọ́n yìí mi ò fẹ́ kó ṣe kí ni mi ò fẹ́ kó ṣe òun yóò palẹ̀ mọ́ fún un aburú kọ́ ni pé àìsàn kan ni wọ́n nílé tó ti jáde ṣùgbọ́n aburú ibẹ̀ ni pé kó o mọ̀ wá ṣèwárí kí wọ́n mọ̀ wá gbáradì ẹ dákun gbogbo ẹni tẹ́mi ẹ bá ń bẹ lára mi tó bá bá mi yóò bá nẹ́bí dáadọ́ òní mọ̀ sàárì ọmọ. sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ nìyẹn ẹ̀kẹ́jì káwá sọ lifestyle choices báwo gẹ́gẹ́ ni wọ́n ṣe lu ayé bí yẹn ṣe lu ayé bí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀ bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí àìsàn ń dà láàmú lẹ́nu ìsìn àlọ́ tó lọ làbọ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ lòmí ò bá mutí ni kò bá ti má nítọ́ ṣúgà tí ò bá jọlọ́tí bí ẹlòmí ò bá kí mu nǹkan tútù ni kò bá ti máa fẹ́ ti liver ẹ̀ nítorí inú gbogbo tó ṣe pàtàkì inú àgọ́ ara wa liver ni tí liver bá ti yọnu gbogbo nǹkan tó kù ni ó máa yọnu lára wa nínú tó dẹ̀ lè fa kí liver yọnu ká mutí ká mu omi tútù àwọn nǹkan yẹn náà lè ba lórí tébù gbígan omi tútù ni wọ́n ń sáàfù wa bọ́tí mo ti rí Abdulsalam ló tì mí nígbà tó gbómi tútù yẹn sí wọn wájú wọn wá change ẹ̀ mú ní well done àwọn eléyìí tí mo status ẹ̀ tí wọ́n nìyẹn. Allah. omi tútù òsì rẹ̀ ó gbẹ àwọn ọ̀rọ̀ ni ló ń bọ̀ yìí kó wá fẹ́ sínú ó wá mú èso tán ó wá wò pé kí ló lè fi tẹ́lẹ̀ ó wá kó omi tútù tẹ́lẹ̀ liver rẹ̀ ló ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀. Allah. liver ló ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni gbogbo eléyìí ìyẹn gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀ ìyẹn ni ó jẹ́ kí ẹ̀ẹ́tì yẹn kó wà purify ẹ wá rí èyí tó wá ń da wàhálà alẹ̀ lórílẹ̀‐èdè wa nísìnyí òun ni àìsàn tó já sí pé ó wà contagious àwọn àìsàn tó já sí pé communicable disease that spread from one person to another ìjọ tẹ́lẹ̀ omi dídí ìgbésí ayé ẹ̀ kò ṣe ṣìnà kò ṣe ranù ọkùnrin tí ó wà á kọ́kọ́ súnmọ́ lòun bá ń gbé hepatitis B rìn ó súnmọ́ báyìí lòun náà bá gbé. Allah. tó o bá tún wá lọ sí hospital tó tóbi nígbà tẹ́lẹ̀ omi ó bá tún wá bímọ
ọmọ tí ó bá tún wá bí ṣe mọ̀ pé kò dictate òun náà ṣe kí ni òun náà bí bẹ́ẹ̀ náà lè HIV. ìyẹn àkọ́kọ́ báwo la ti wá fẹ́ kóra wa lẹ́nu níbi àìsàn tí yàn ń pín kiri ẹlòmí àìsàn ti ń bẹ lára ẹ̀ ṣùgbọ́n tó bá tètè mójútó kò ní sọ àlàáfíà ẹ̀ di fíafíà ṣùgbọ́n gbà tí àìsàn yẹn bá ṣe kí ni tó bá àtáàkì àwọn ibi tó lágbára nú ara ní ó tó mọ̀ pé nǹkan ṣòun. gbogbo abiyamọ tí ó ṣoríire ọdún yìí kó bá yorùbá nẹ́bí dáadáa pé sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. àwọn kan wá ní bí wọn bá ti lo condom ó lè kó àìsàn bàbá ńlá irọ́ ni o tí o bá bẹ́ni tó ní herpes simplex virus pàdé gbó kíìsì ẹ̀ lásán pẹ́rẹ́ ó ti kàgbákò. Allah. Bó kí ìṣe lásán. bàbá mi Almukhtar. Ó ti kàgbákò nù. bí wọn bá bẹ́ni tó ní HPV human papilloma virus àwọn wart infection condom ò save ẹ torí pé kòkòrò yẹn kò síbi tí ò lè sí mi ara omi ara sì ló fẹ́ kún mi ara ẹni tó bá lájọṣepọ̀ sómi ara ò kún mi ara ni kò ń ṣe gbogbo ẹ̀ náà ní sexual intercourse. Allah. ìyẹn ló fi já sí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ló ń lọ sílé ìwé nísìn ó sẹ́ẹ̀bù tẹ́ ó fẹ́ wọ bí iṣẹ́ wọ́n ní kó lọ ṣe medical check up torí pé ó ní hepatitis B wọ́n já wọ́n ní kò ní ríṣẹ́ gbà. Wọn ò fún iṣẹ́. wọn ò fún iṣẹ́. Masha Allah. torí pé ìwọ tó onírú àrùn yẹn ò ní ṣiṣẹ́ ìjọba tó láwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ gan every year ní gbogbo wọn ni wọ́n rọrùn test fún wọn ẹni tó bá dẹ̀ ti dictate ẹ̀ lára ẹ̀ wọ́n drop ẹ̀ torí pé virus tá a sọ yìí on the medical aspect it is treatable but not curable. àìsàn tó máa gbòògùn lọ ni irú àwọn àìsàn yẹn là ń pè ní àfọwọ́fà. mo fẹ́ sáré ṣe short one mo fẹ́ sáré tìbọ̀ kí n fàyọ gbogbo orú yẹn àìsàn àfọwọ́fà yàtọ̀ sáwọn àìsàn tó jásí pé a lè kó rẹ́yìn bí yẹn bá ṣe lògbé sí ayé ẹ̀ ní ó jẹ́ oko tàbí kó jẹ́ inherited from family high blood pressure ẹlòmíì àjogúnbá ni wọ́n yìí sì kó rẹ́yìn diabetes ẹlòmíì àjogúnbá ni wọ́n yìí sì kó rẹ́yìn prostate enlargement àjogúnbá ni tàbí kó jẹ́ bó ṣe lo ayé rẹ wọ́n yìí sì kó rẹ́yìn ìwọ nìkan ló máa dá náà sí ẹ̀. ṣùgbọ́n àìsàn tí a lè kó rẹ́yìn yìí bẹ́ẹ̀ bá lọ sí general hospital nísìn tẹ́ lọ béèrè àwọn wo ni wọ́n ń lo vaccine nípa bóyá wọ́n ní àìsàn tí a lè kó rẹ́yìn èrò tó ń lò pọ̀ ju èrò tí wọ́n wá ń tọ́jú ara ẹ̀ lọ ẹ wá ní rí lójú gbogbo wọn ìjọ tẹ́lómi ti rí ṣé mo ní èmi náà tà fún yàn máa tà fún yàn máa tà fún yàn máa tà fún yàn ló ń jẹ́ kí àwọn àìsàn yìí kó máa spread káàkiri gbogbo rẹ tó bá ní àìsàn kan sí méjì best solution kan ni kó tà fún yàn o lè wá permanent solution fún ìyẹn tó o bá tètè sọ̀rọ̀ síta kó tó di kó ba nǹkan míì jẹ́ ìkọ́nú àwọn èèyàn bàbá wa Almukhtar tó dàbí kó wọ́n láti US wọ́n bá mi sọ̀rọ̀ diabetes ń bìkan mẹ́yẹ nípa diabetes wọ́n sọ side effect tó wà mí diabetes wọ́n wá ní àwọn òdè lérò pé oògùn kankan lè ṣe kí ni oògùn kankan lè wo onítọ̀hún sàn èmi léèyàn tó dé láti Canada kò tí ì lọ ó sì wá Nàìjíríà egbò ló gbé dé egbò yẹn dẹ̀ ti san. Allah. egbò ló gbé wá látọ̀hún Ó ti san. torí pé bí egbò bá ń bẹ lẹ́sẹ̀ èèyàn gbogbo ẹ̀ náà kọ́ ni pé yẹn tẹ̀ nǹkan mọ́lẹ̀ bí yẹn bá ní tọ̀ ṣúgà ṣùgbọ́n wàá mú kanu méjèèjì ìsìtà kó dúró lórí mẹ́díkù yẹn tàbí kó o tètè wá áàpsì lórí ẹ̀ but side effect mẹ́díkù ní ìyẹn lè ní erectile dysfunction ẹ rí i pé ọmọkùnrin ò ní lè mọ́ gbogbo ẹni tó ní ìfúnpá tó ga tó ń lo oògùn mẹ́díkù gbogbo ẹni tó ní diabetes àwọn èèyàn ti ń jáde sí àwọn tó ní prostate inú nǹkan tí ó kọ́kọ́ dálẹ̀ tí ó jáde wò erectile dysfunction wọn ò ní lè perform dáadáa mọ́ nǹkan ọmọkùnrin wọn ò ní gbérí ẹlòmíì ò wá ní absent mindedness yóò máa gbàgbé nǹkan kọ́kọ́rọ́ lè fi síbí nísìn
kó sì máa wá níwájú bàbá Almukhtar yẹn. Ó sì wà wájú ẹ̀. Ó sì wá wájú ẹ̀. Kọ́kọ́rọ́ ò sì ní sọ fún pé iwájú mi ló wà. Ó dẹ̀ lè jẹ́ kẹ́lòmíì develop insomnia yàtọ̀ sí sleep apnea. Ìtàn ń pè ní insomnia òun lẹni tí ò ró oorun sùn. Ìtàn ń pè ní sleep apnea òun lẹni tó ń sùn tó ń tají lẹ́ẹ̀mẹwàá. Gbogbo àwọn side effect yìí òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kúrò ní medical tó fi di pé wọ́n ń tọ́ tradomedical wá. Ṣùgbọ́n ewu tó wà ní tradomedical ni pé gbogbo àwa tá ń jáde ní social media 90 ọkùnrin ní 60% ò nímọ̀ nípa nǹkan tó ń distribute. Ẹlòmíì ó kàn jáde oògùn kan ó ṣiṣẹ́ báyìí ó ṣiṣẹ́ báyìí ní kó ṣàlàyé bó àìsàn yẹn ṣe ń bọ̀. Ìta àìsàn yóò mú wá tí ò bá mójútó kò ní lè ṣàlàyé solution lóní lọ́wọ́ definitely mọ̀ ẹ́ sì kéré. Wà á lè divine àìsàn yẹn, wà á lè divine symptoms yẹn, wà á lè divine tó fa àìsàn yẹn before solution. Wọ́n ṣàlàyé ẹ̀ fún wa. Ló fi dá sí pé bí ẹ bá dé general hospital tó bá sọ pé òun ní àìsàn kan bí hepatitis B wọ́n fún nímọ̀ràn pé ó gbọ́dọ̀ lo oògùn apsi o. Torí wọ́n nígbàgbọ́ pé gbogbo tí wọ́n gbé fún wọn liquid ni. Liquid yẹn ò dé wà preserve. Ayé ìjọ́hun làwọn bàbá àná ń gbé àgbo kalẹ̀. Wọ́n á ní kódà tó bá yan ìdún bẹ̀ ìyẹn lè mú. Má dánwò láyé ìsìn o. Má dánwò. Tó o bá dánwò lífà rẹ ló ṣe kí ni Ló ló ń fi ń bàjẹ́ ṣeré. díẹ̀ ọ̀nà. Nínú tí bàbá Almukhtar gbélé síbẹ̀ yẹn tó ń jẹ́ medical tí wọ́n fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ tí mo fẹ́ kí gbogbo wa dì mú. Àwọn èèyàn wo ìfúnpá wọn ó gbọ́dọ̀ lè mọ nọ́mbà tí ìfúnpá rẹ̀ mú jáde. Gbogbo èyí tí wọ́n sọ pé blood pressure yín ó lé 130 ó high ó gbọ́dọ̀ lè ní instrument yẹn ní láti máa check ara rẹ̀ gbogbo ìgbà. Kò gbọ́dọ̀ low jù ìyẹn hypotension, kò gbọ́dọ̀ high jù ìyẹn hypertension. Tó bá high jù ìyẹn lè ní hemorrhagic stroke àbí kó ní hemorrhagic cyst. Tó bá low jù ìyẹn lè wọ coma. Allah. Ẹ wá wo nǹkan tí wọ́n gbé lẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò. Tẹ́ẹ̀ máa fi ṣàdúrà fún wọn pé Ọlọ́run kárí sẹ̀mí wọn lò pẹ́. Àmín. Ó gbọ́dọ̀ fígọ̀ yẹn mọ́ ní wọn pé wọ́n tún kọ́ lẹ̀. Wọ́n jẹ́ òmò pé ìtò gbé ni ìtò wá gbé ó gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Tọ́jú ẹ̀ kó Ó gbèsè gbọ́dọ̀ ní. máa wò ó. Ó gbọ́dọ̀ wá kọ́kọ́ ronú pé ìfúnpá mi tó ga ṣé stress ló fà á? Ṣé mukumu ló fà á? Ṣé ìrònú ló fà á? Ṣé mò ń jẹun late hour ló fà á? Torí pé nọ́mbà oúnjẹ jíjẹ tó bá ti dẹ̀yìn ṣáà oúnjẹ tá a bá ti jẹ òwúlò mọ́. Bébí bá ń pa ọ́ mú èso kó o ṣe kí ni kó o fi sẹ́nu. Ṣé àìró oorun sùn ló fà á? Torí pé ìyẹn gbọ́dọ̀ sunun tó wọ 7 to 9 hours. Gbogbo ẹni tí ò bá ti máa sunun tó wọ 7 to 9 hours kò sígbà tí ìfúnpá rẹ̀ ò ní ṣe kí ni Tí ò ní ga. Ìfúnpá rẹ̀ ó ga. Gbogbo ẹni tó bá bá mi Yorùbá nẹ́bí dáadáa ò ní mọ̀ sàárì ọmọ. Sallallahu alayhi wa sallam. Ẹ yòbó ẹlẹ́mẹ̀rin. Sallallahu alayhi wa sallam. Ó di méjì. Sallallahu alayhi wa Ó di sallam. mẹ́ta. Sallallahu alayhi wa sallam. Ẹlẹ́kẹ̀ẹ́ bá ń wí wìtìwìtì. Sallallahu alayhi wa sallam. Èyí tí fi wá sọ máikrófóònù yìí lẹ̀, àìsàn wo ló yára pààyàn? Àìsàn èwo ló yára pààyàn? Kún fáyẹkùn. Muhammad Àìsàn wo Rosulullah. ló yára pààyàn? Kò sí àìsàn kan tí ò yára pààyàn. Hiccups tẹ́ ẹ rí yẹn. Ìsúkè tẹ́ ẹ rí yẹn. Ó yára pààyàn. Bẹ́ẹ̀ṣìn kí ẹ máa gùnfẹ̀ ní gbogbo ìgbà láì jásí kó jẹ́ wà. Tó bá ti pọ̀ jù, ó yára pààyàn. Ṣùgbọ́n nínú àwọn symptoms àìsàn tó tètè rán èèyàn lọ sọ́run gẹ́gẹ́ bí àwọn sáyẹ́ǹsì tó fi díẹ̀ múlẹ̀. Tí ẹ bá ti ní constant headache, má dé mọ́ra. Ẹ̀fọ́rí ní gbogbo ìgbà. Tí ẹ bá ní cardiovascular disease, heart palpitation, bóyá orin díẹ̀, mímí rẹ̀ wá ń mígulé, àbò bọ́ọ̀lẹ̀ lórí ìyàwó rẹ̀. Ẹ wà àwọn ọkùnrin tó bá ti ṣe kíní báyìí, lulẹ̀ wọn wọ́n máa mí. Pẹ̀lẹ́. Ìyàwó tó máa sọ fún ẹ pé o ò dẹ̀ tí ì ṣe dáadáa Tí ì ṣe dáadáa o, o. wá tún ṣe sí o. Ìjọ tó bá lọ ọ̀run ọ̀nà tó gbà lọ́run náà nìyẹn o. Tọ́ gbàmí tó gbà wáyé nù. Ẹ bẹ́ẹ̀ ni. Àbùkọ́. Ọmọ ńlá Ayakumullah. tó ti ń ṣe bẹ́ẹ̀ ni. Ayakumullah. Ayọ̀ àwọn òkè mi hẹlẹ́lẹ̀ àwọn náà là ń ṣe. Gbogbo oògùn tá a bá ti wá ń lò, èyí tí ń jẹ́ kí nǹkan ọmọkùnrin gbérí side effect ẹ̀ ní. Ìwọ náà mọ̀ wọ́n ń polówó gbogbo ẹ̀ 500 naira 1,500.
tó máa ní oògùn yìí ni. èyí tó ń ra yẹn. ó bá ti lò ó tó bá jásí pé ó bá ti ń ṣe bí kó máa mú mi mọ̀ pọ́kùn yìí ò bá ẹ̀ẹ́tì ẹ̀ mu ni. Number 1 nìyẹn. Oògùn tí yẹn bá dẹ̀ ń lò tó ń jẹ́ kí sákàrí gbérí lẹ́sẹ̀kẹsẹ̀. tọ́ Ó ní side effect yẹ. ó ní side effect yẹ. Ẹlòmíì ò ní ìdí oògùn alẹ́ jẹ̀díjẹ̀dí ló ní ìdí. Tọ́. Tàbí kókò detoxify body system ẹ̀. jẹ̀díjẹ̀dí lẹ́lòmíì ní. Ìrònú owó dẹ̀ ló ń ṣe ẹlòmíì. Ó ní problem. ayakumullah. tọ́ Bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀ connect mọ́ra wọn nù. Gbogbo ẹ̀ ṣe kí ni? Ó wá ara wọn. Ẹ wá jẹ́ kí n fi solution kan lẹ̀ kí n fi sọ máìkì lẹ̀. ayakumullah. Ẹ jẹ́ kí n fi solution kan lẹ̀. Bàbá Almukhtar ní yọ̀ǹda yín sà. Muhammad Rosulullah. Muhammad Rosulullah. sallallahu alayhi wa Ẹni tó sallam. bá yóò bá nàbí dáadáa, ó ní masari ọmọ o. sallallahu alayhi wa sallam. Ṣé mọ̀ pé agbala Muhammad Rosulullah ìlàwà yìí? anabi. Gbogbo ibi tó ní kálukú bá ti ń yògbó ẹ̀. Ní in tó ń jẹ́ Lagos State, foundation bíi ti gbogbo ẹ̀ sọ̀kalẹ̀. Ọ̀dọ̀ Muhammad Rosulullah. sallallahu alayhi wa sallam. Ẹlòmíì èdè bá mi wí dáadáa. sallallahu alayhi wa sallam. Bàbá ti pariwo ẹ̀ mẹ́ka tán, mi ò mọ bòmí tó dé nílùú o. Bọ̀tí gbogbo tó ń jẹ́ Èkó yìí. Kódà a lè sọ pé ó ti dé Ìbàdàn, ó dé Oǹdó, torí àti ìrí mi tó jẹ́ Muhammadu tó pariwo ẹ̀ gẹ́gẹ́ bí Muhammad ti wà yìí. Wallahi. Muhammad ti wà yìí. Sí, máa Muhammad fi ti wà ojú yìí. yín. Muhammad ti wà yìí. sallallahu Muhammad alayhi ti wa wà sallam. yìí. Sayyidil mursalina. sallallahu Sayyidil alayhi wa sallam. mujahidina. sallallahu alayhi wa sallam. Ẹ bá yọ bá Nábì wìtìwìtì. sallallahu alayhi wa sallam. Nínú téèyàn gbọdọ̀ nílé gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́ kí n tó lọ bẹ̀, gbogbo àwa tá ń lo àdìmẹ́nu. ẹ̀yin tẹ́ ń lọ àdìmẹ́nu. ẹ̀yin ẹni bá mú. Kò sí ọgbọ́n tó ń tọ̀hún fẹ́ dá sí i. tún díẹ̀ sí i. Yóò ní àìsàn liver tí ó dé àfẹ́tì kídìní. àtiwọ́ tó ń di sẹ́nu àtiwọ́ tó ń mú. Ẹgbẹ́ dẹ̀ wo NAFDAC ò approve ẹ̀. àdìmẹ́nu. Ring number ló gbé NAFDAC ò ṣe kí ni kò approve ẹ̀. Níjọ́ tí àwọn bàbá àgbàlagbà náà yẹn tí wọ́n gbé kalẹ̀, ó dàbí Tinugo, bàbá mi Almukhtar. adamallahu ayatahu. Ìbámu lẹ́kí Tinugo tí wọ́n ń fún àwọn múngbà yẹn ṣe ìpínlẹ̀ bá mú bí once in a 3 months la máa ń lò àbí 4 months. Wọ́n kọ̀ fún wa mu díẹ̀, yóò wá bí gbogbo tó ń bẹ́ ń gbà yẹ ìdànù. Wọ́n wá fún ní ògì gbóná àbomi gbóná wọ́n ni ó mú. Bẹ́ẹ̀ náà làdìmẹ́nu kọ́kọ́ níjọ́ tó dé. Ó mú lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta, ìwọ kọ́ ló dúró mọ́, ó rà kóró wọnú ilé lọ ni. Ẹlòmíì wa ti wá bá débi pé tí ò bá tí ì mú lójúmọ́. Kò ní gbádùn. Yàtọ̀ sí pé múlẹ̀ ká o, ó máa dì í sápò ni, wọn ò bá tẹ̀sùn bá àlápò àfa àmọ́. àdìmẹ́nu ní. Àdìmẹ́nu ni. tó bá ti ṣe báyìí. Báwo ẹ ṣe ń bọ̀ yìí nísì, gbogbo àfa tó ń lo àdìmẹ́nu sínú wọn ò ní dùn. wàláì inú wọn máa bàjẹ́ ni. Torí pé wọn ò lè lo wákàtí kan kó má mú lẹ́ẹ̀mẹ́ta. Bẹ́ẹ̀ni. àdìmẹ́nu. tọ́. Gbogbo nǹkan wọ̀nyí, òun ló wá ń fa ikú ọ̀dọ́ àfa. wàláì. Jẹ́ ká sọ tàwọn àfa torí pé ẹni tó mú ta àfa ló yẹ kó sọ fún pé má mú nǹkan yìí má mọ́. mú nǹkan yín mọ́. Kódà ẹni tó mu ọtí, ẹni tó má dìmẹ́ni tiẹ̀ bàjẹ́ tẹni tó mu ọtí lọ. Allah. Ẹni tó mu àdìmẹ́nu tiẹ̀ bàjẹ́ ju ẹni tó ṣe kíni tó mu ọtí lọ torí possibility wà kọ́lọ́tí má mu tiẹ̀ lójoojúmọ́. Àbọ̀tàdìmẹ́nu ìṣẹ́jú ni. Eléyìí tó yẹ kí gbogbo èèyàn nílé òun là ń pè ní awogba àrùn. awogba àrùn. tó yẹ ká nílé. Tàbí ká ní agbáàgùn. àbí ká ní apagùn. Tàbí ká ní gbogbo níṣe. àbí ká ní gbogbo níṣe. Àwọn tó bá ń tẹ̀lé mi lórí social media. wọ́n ti dá a mọ̀ Tí bá báwọn. ti dárúkọ fùfú olókun sí wọ́n ní àfáàyè mọ́sọ̀ dárúkọ fùfú olókun. Of course ni. dárúkọ fùfú olókun. a gbọ́dọ̀ fi kún. Fùfú olókun yẹn òun dàbí nǹkan tó ń ṣe kí ni tó ń tún nǹkan yẹn ṣe tí ò ní jó lágbára jù tí ò sì ní jó ṣe kí ni tí ò ní jó bàjẹ́ tí ó fi lọ ọdún 6 sí 7 tí ò ní expire. wàláì fufu olókun ni. Cotton bone fish. òun nìkan náà níṣẹ́ tó ń ṣe. Ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ń jẹ ọ̀gẹ̀dẹ̀ jíjẹ tàbó jẹ ni o mi ò sọ ti dodo tọ́. tàbá gẹ̀ẹ́tì ọ̀gẹ̀dẹ̀ jíjẹ epo ẹ̀ lẹ́yìn tẹ́ ti jẹ tán epo ẹ̀ yẹn kí ẹ̀ wá gún epo ẹ̀ yẹn tí ẹ̀ bá gún epo ẹ̀ yẹn mọ́ odidi atari àjà ẹyọ kan àti epo ọ̀gán
ó wà ní alágbo. ń tà. mi ò fẹ́ fún yín lẹ́yìn tó lé ní. Èpo ọ̀gán. Èpo ọ̀gán ó wà ní Atare alágbo. àjà. Atare àjà. Atare oríṣi méjì ló wà. Ee. Ṣùgbọ́n sọ pé tàjà ló fẹ́ wọ́n jọra wọn ni ṣùgbọ́n tó bá fi sẹ́nu ó tajura wọn lọ. Àbùkọ́kùn. Epo yẹn ọ̀gán yẹn tó bá jásí pé gbígbẹ lọ́ba fún ilé alágbo ó sọ sómi tí ó wà nù omi fódìdí ọjọ́ méje kó lè rọ̀. Kó lè rọ̀ dáadáa. Ó sọ sínú omi ó wàá dé ó fi ilẹ̀ fọjọ́ méje lẹ́yìn ọjọ́ keje yẹn yóò tún ṣe é gún. Yóò di powder nù. Bó o bá lè gún nínú odó gbé lọ síbi ẹ̀rọ ọ̀gẹ̀dẹ̀ tó o bó yẹn sáyẹn náà jẹ́ kó òórùn pa kó ṣe kí ni kó gbẹ. Mú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yé àti fùfú olókun lọ sí ibi tí wọ́n ti ń lo ẹ̀rọ ní kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n sọ di powder ni. Ọ̀nà méjì ni o lè gbàbàjẹ́ bí wọ́n bá dà sínú oyin yẹn lé lé 7 years tí ò ní expire. Tó bá ti ń lọlẹ̀ torí pé oyin yẹn ń lọlẹ̀ máa tọ́pù ẹ̀ lóyin. Tó bá dà sínú epo tẹ́pọ̀ yẹn bá dìtẹ́ bá ti fẹ́ lò ẹgbẹ́ epo kún wọ́n á máa dà sínú àdí wọ́n á máa dà sínú òrí fùfú olókun atare àjà àti ọ̀gẹ̀dẹ̀ epo ọ̀gẹ̀dẹ̀ àbójẹ́ àti epo ọ̀gán pàlàbẹ̀ ẹ̀yọ̀kan yẹn ti tó atare àjà ẹ̀yọ̀kan ti tó fùfú olókun ẹ̀yọ̀kan yẹn ti tó bí ọ̀gẹ̀dẹ̀ epo ọ̀gẹ̀dẹ̀ ṣe lè wù kó pọ̀ tó atare àjà ẹ̀yọ̀kan ló ṣe kí ni lónìí bí ara ọmọ bá ń gbóná nísì tó ń laná. Bára ọmọ bá ń gbóná. Tó ń gbóná tó ń laná pé ìyẹn fẹ́ kí temperature ṣe kí ni kó lọlẹ̀. Bí wọn bá fi epo yẹn pa ní ara ó kàn rí pé ara tó gbóná yẹn ṣe kí ni. Ó lọlẹ̀ nù. Ìgbà míì dẹ̀ ni ara máa ń gbóná nínú tí ò ní gbóná ń ta ìyẹn yára pààyàn. Allah. Náà atare àjà yẹn gbogbo ẹ̀ lọ́ máa gún papọ̀. Gbogbo àtẹ̀kọ́ ẹ̀. Pẹ̀lú epo ẹ̀ pẹ̀lú ilé tó gbé dání. Gbogbo ẹ̀ Ń pátá. fọ́ ẹ̀kọ́ wọ́n gun gbogbo ẹ̀ papọ̀. Tí ọmọ bá ń sọ pé ẹ̀fọ́ rí mọ́hun àbí àwọn ọmọ àkókò tí wọn ò tí ì lè sọ bó ṣe ń ṣòun tẹwárí pọ́ máa ń ké bóyá tinú wọn gan ló ń dá láàmú tí a bá fi oúnjẹ tá a fi sí lẹ́nu ọ̀ tá a kán ìyẹn sínú omi tá a fún ọmọ ẹ̀rọ pẹ̀sẹ̀ ni. Allah. Gbogbo nǹkan yìí dá kíyàn ní nílé. Ó dá ká nílé. Kó o tiẹ̀ tó sáré kó o fẹ́ gbọ́mọdé hospital ìwọ náà dùn. Ìwọ náà dùn. Ó fún ní nǹkan ya rẹ̀ lọlẹ̀. Ó tún wá tóbi wákàtí mélòó kan ó tún gbóná. Ó tún wá mọ̀ pé ó ní di medical nìyẹn. Ó ní di medical nù. Torí pé bí temperature tó bá high tí yóò bá rí control ìfúnpá ga ìyóò rí control ó lè mú ikú dání. Kó òjijì. Ikú òjijì pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni tó bá bá mi rá mi ṣe ẹ̀ ní sánkú. Amina. Ọlọ́run wọlé bàbá Almukhtar gbogbo ẹni táàmì rẹ̀ bá lọ sókè pàṣẹ. Amina. Bó o bá lè dìde kó pé la ilaha illallah. La ilaha illallah. Mẹ́rin là á jọ wí. Mẹ́rin là á jọ wí. Bàbá Almukhtar là á wí fún. Bàbá wa Almukhtar là á wí fún. A ní ìdí ẹ̀mí yín nínú ẹ̀sìn yín púpọ̀. A ní di ẹ̀mí yín nínú ẹ̀sìn yín púpọ̀. Pẹ̀lú àlàáfíà. Pẹ̀lú àlàáfíà. Àti ọ̀pọ̀lọpọ̀ àsìkí. Àti ọ̀pọ̀lọpọ̀ àsìkí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Wá káyé èèyàn tó ń ṣerú eléyìí. Wá káyé. Mú iye èèyàn tó ń ṣerú eléyìí jáde wá. Mú èèyàn tó ṣe wọlé jáde wá. Táwa ní sàfàlànù ayé. Táà ní ṣàdúrà fún wọn. Olórí ayé. Olórí ayé. Wọ́n dájẹ́. Bọ́ ṣe ń gbà wọ́n tún fi tiwọn kún. Bọ́ ṣe ń gbà wọ́n fi tiwọn kún. Àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. Muhammad Rosulullah. Muhammad Rosulullah. Amen. Mo fẹ́ kí gbogbo wa dìde ni. Ẹ jẹ́ àdìde fọ́lọ́. Mo fẹ́ ká dìde ni. Mo fẹ́ ká dìde ni. Bàbá yìí tó ká dìde. Ẹ má jẹ́ ká fi kú mọ yìí wọn. Ẹ má jẹ́ ká fárùn mọ yìí wọn. Gbogbo ẹni tálàáfíà bá ń bẹ lára ẹ̀, mo fẹ́ ká jọ dìde ni. Ẹ jẹ́ àdìde fọ́lọ́. Fúláàgì tó wà lára bàbá wa Almukhtar lágbára púpọ̀. Ó lágbára púpọ̀. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Bàbá tó fẹ́ fún yẹn kan ní Ànábì fún ẹ ní nǹkan báyìí. Allah. Àpò fọ́gàn o. Ànábì fún ẹ. Mú èèyàn tó ṣe irú ẹ̀ wá. Kò sí. Béèyàn mi bá dín lọ́la ṣe ń tẹ̀lé wọn lẹ́yìn ni. Allah. La ilaha illallah làájọ wí mẹ́rin la muhiyya illa Allahu wala mumita illa Allah. La muhiyya illa Allahu. Kò sí tó ń jẹ́ ká pè wá tá a fi ń jẹ́ tí gbogbo wa fi dúró báyìí. Wala mumita illa Allah. Ìjọ tó bá ti kú lára ẹ̀yẹ tí yẹn dòkú wọn ò ní sọ pé bọ́lá gbé lágbájá sí mọ́. Wọ́n ò ní bọ́lá gbókù sí ni. Alájà Kàbáyá sí ń ga mo kí yín o. Allah. Ẹ má bínú bí tí kíkà yín mọ́ torí Ọlọ́run ẹ má bínú. Ó yá ẹ bá pẹ́ la ilaha illallah. La ilaha illallah. Àtijọ́ wẹ́yẹ̀ kan
Ọlọ́run àbí ọba tá a máa bẹ̀. Àbí ọba tá a máa bẹ̀. Ìwọ lọ́ba alààyè síwájú alààyè. Ọba alààyè Ìgbà tí síwájú alààyè alààyè. bá di òkú alààyè ni ó máa bẹ lọ gbére ni. Alààyè Ọlọ́run bọ̀ Afẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ bá wa ni. kún bàbá wa yìí lọ́wọ́ jù báyìí lọ. Bàbá kún bàbá Muhammad Rosulullah lọ́wọ́ jù báyìí lọ. Torí tó bá kún wọn lọ́wọ́ jù báyìí lọ, ìmáàmù Lẹ́kì gbogbo ayé ní ó gbádùn wa. Gbogbo ayé ni ó gbádùn wọn. Abiyamọ tó bá wí kò ní fọwọ́ gbọ́mọ sí pé la ilaha illallah. La ilaha illallah. Ó di méjì. Ó di méjì. Ó kù méjì. Ó kù méjì. Àfìgbò ààyè bọ́ ṣe ń tàwáàfù ní Kaaba lásìkò yà fi bẹ̀rẹ̀ Ọlọ́run. A fi bẹ̀rẹ̀ Ọlọ́run. Akọ̀nẹ́ẹ̀tì gbólóyìn mọ́ àwọn tí wọ́n ń tàwáàfù lọ́wọ́. Akọ̀nẹ́ẹ̀tì ẹ̀. Àwa kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ adarí gbogbo ẹ̀ sọ́dọ̀ bàbá wa Almukhtar Muhammad Rasulullah. Sallallahu alayhi wa Tó sallam. jásí pé ẹlòmíì ń tàwáàfù kò ní wí kankan. Muhammad Rasulullah ni ó máa wí. Ànábì ni yóò máa wí. Muhammad Rasulullah èmi àwọn tá a jọ tàwáàfù yìí tá a jọ lọ yìí ẹnì kan bẹ kò wí kankan. Muhammad Rasulullah. Muhammad Rasulullah. Tó bá ti wá débi. Sallallahu alayhi. Muhammad Rasulullah. Tó bá wá jọ ìní ẹnìkan tó ní pé àwọn eléyìí wí kéwú yóò bá wọn wí tá bá tún ti jálẹ̀ yóò tún wò pé ní tí mo wí yẹn dá mi lójú. Muhammad Rasulullah. Bàtà wá dé stage kan ẹ wo ẹ jẹ́ káwa náà kọ̀nẹ́ẹ̀tì ẹni tó ń pe Muhammad Rasulullah. Simahum fi wujuhihim min athari sujud. Ẹ wá jẹ́ ká jọ kún ní ọwọ́ òun ti ń gun àkàbà lọ ẹ jẹ́ kó mú wa dání ní ẹ̀yìn. Allah. Gbogbo ẹni tó bá wí la ilaha illallah kẹta fún bàbá Mukhtar pẹ̀lú ògùn Ọlọ́run. Ọlọ́run ó sì ọmọ tiẹ̀ náà lógo tí ó lè máa ná tí ó máa ná tí ó máa ná tí ó máa ná. Àmín ya Sábà Allah. wọ́n ti ṣàdúrà yẹn. Wọ́n ní wọn náà wọ́n bá tó bá wà lọ́wọ́ rẹ̀ ṣe kí ni fi ṣàánú. Fi ṣàánú. Ó yá la ilaha illallah. La ilaha illallah. Ó kọ ẹ̀yẹ kan. Ó kú ẹyẹ kan. Gbogbo táwọn ṣe yìí á tu rẹ́ lómi tí inú ó máa bí o. A rí ẹlòmíì tínú ó máa bí. Á rí ẹlòmíì tí inú ó máa bàjẹ́ o. A rí ẹlòmíì tínú yóò máa bàjẹ́. Òun ò fẹ́ information gidi pé kó sáà gbá burú ń pe èèyàn. Ó sá àgbà burú pé èèyàn ni. Gbogbo orú àwọn èèyàn bẹ́yẹn. Gbogbo owó àwọn èèyàn báyẹn. Ọlọ́run ọba. Ọlọ́run. Allahumma ikfinihim Bima bima shi'ta. shi'ta. Ikfinihim. Allahumma ikfinihim bima shi'ta. Bẹ́ẹ̀ bá ṣe ká tó lọ́ta yóò ṣe pọ̀ tó. Ikfinihim bima shi'ta. Yóò fi tó fẹ́ yóò fi gbà wọ́n kúrò lọ́wọ́ wọn. Àmín. Yóò gbà yín kúrò lọ́wọ́ wọn. Àmín. Ó yá ẹlẹ́ẹ̀kẹrin ẹjọ́ kan sábà méjèèjì pé lọ. ilaha illallah. La ilaha illallah. Ẹ jẹ́ àjọkọ̀ subhana rabbika Rabbil izzati amma yasifun. wa salamun ala al-mursalin. Sallallahu alayhi. Ṣé mi lógo ọmọ tí ń tàn mọ́lẹ̀ káyé. Ṣé mi lógo ọmọ tí ń tàn mọ́lẹ̀ káyé o. Báyìí kiri sókè o. Ṣé mi lógo ọmọ tí ń tàn mọ́lẹ̀ fàyè. Ají Dr. Eleshinogo. Yẹlẹbẹ tí mo bẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ẹ dìde padà. Orí mi mú Ẹ Ọlọ́run. dìde padà. Ṣé mi lógo ọmọ tí ń tàn mọ́lẹ̀ fàyè. Ẹlẹ́sìn ògo. Bí dókítà ṣe wà lórí ìdúró yẹn. Màá pè bọ́ọ̀bù Lẹ́kì. Ìmáàmù Lẹ́kì. Ká máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ dókítà. Masha Allah. Màá pè Seyida Mariam. Sayyida Maryam. Bintu Rasul. Kọ́ máa bọ̀ ní ẹgbẹ́ Imam. Sariman. Amira Faida. Amira Faida. Gbogbo ọjọ́. Sariman. Balagiri. Wasila Al-Gawani. Lẹ́yìn ìgbà yẹn, Masha Allah. Alhaji Rotimi Abdulsalam. Alhaji Rotimi. Táwọn náà máa bọ̀. Ayilala. Ajé Rotimi. Bàbá wa Aja Aisha. Èèyàn Ọlọ́run. Akínsẹ́yà. Aja Aisha. Olú ọmọ ẹ máa bọ̀. Olú ọmọ Alájà Mariam. president. Allah. Allah. Muhammadu Rasulullah. Gbogbo àwọn màmá tí wọ́n ní aláwọ̀ ewé lọ́wọ́ yẹn. Àwọn onígírínì lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n dìde. Gbogbo ẹ̀tọ́ ẹgbẹ́ gírínì ló wà lọ́wọ́ ẹ̀. Ẹ máa láì ní wọ́n kò tó lọ. Òun kọ́ nìyẹn tó yìn. La ilaha illallah. Green. La ilaha illallah. Allah. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. La ilaha illallah. La ilaha illallah. Allah. Allah. Muhammadu Rasulullah.
kunu aunana billah kama wi asana billah bi qur'ani wa jibril al arazi wa taurati wa injil fama fi ayi tanzil alikina ya lillah la ilaha illallah la ilaha illallah Allah Muhammad Rosulullah Al-Qur'an kalamullah. Ọlọ́run lẹ́yìn mi ọba rẹ̀, ọ̀tá ayé mi ò lè rí ọ̀gá gan. Ó tóbi tóbi kò má sẹ́ni tó lè tó. Alágbára ní ayé àtọ̀run. Ọ̀kan náà ni kò ní pé méjì. Mo forúkọ ẹ̀bẹ̀ Ọlọ́run. Dá mi lóhùn ayọ̀ kí n rọpẹ́ dá. La ilaha illallah, Allah, Muhammadur Rasulullah, Al-Qur'an kalamullah. Àfiwọ́ ìwọ náà ni. Lẹ́yìn rẹ̀ kò sẹ́lómìíràn mọ́. Ọba tó lè mi má padà lẹ́yìn mi. Ìwọ mo ní aṣẹ̀dá mi. Mo forúkọ ẹ̀bẹ̀ Ọlọ́run mi. Dá mi lóhùn ayọ̀ kí n rọpẹ́ dá. Ẹlẹ́sìn ògo wòlíì Ọlọ́run ni. Wabillahi Taofeek Afawa. Bàbá ẹlẹ́sìn ògo àkàndá Ọlọ́run ni. Muhammad Rosulullah Islamic Centre. La ilaha illallah.